So, Ekaro, Ekasan, Ekale. That's right. You tried. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Àwọn àlàyé ọ̀rọ̀ kan ń bọ̀ tẹ́ gbọ́ nípa àṣà Yorùbá náà ni o. Ni mo ṣe máa ń sọ pé àwa la lèdè, àwa la lọ̀rọ̀, àwa la làṣà. Bẹ́ẹ̀ ni, Yorùbá dùn àbí ò dùn. Ó ń dùn yògbàyògbà tómi alágbàmọ́nàka ìyàtọ̀ mẹrẹgẹdẹ nígbà gbogbo. Like Ṣé àlàáfíà ni and Ṣé dáadáa ni and greetings, just things like that. Yeah. I'm really glad to have the opportunity to wear like real Ajire produced here in Nigeria. So I think it's interesting. And a friend of mine saw me wearing one of the clothes produced by Ayo, and then she asked for one also. So people are really like thinking that it's really beautiful, wonderful, and they want to wear it also. Yes. Yoruba Gidi TV. Ẹ̀lẹ́mbẹ̀ ń wẹ̀yìn èèyàn mi jákèjádò orílẹ̀-èdè àgbáyé. Ọlákúnlé yín dé ọmọ bàbá Fáṣùgbà. Ẹjẹ́ àtúnjọ máa ń rodo èdè pọ́nmi èdè múmi èdè wọ́ṣọ́ èdè gẹ́fìlẹ̀ èdè gẹ́ngẹ́jẹdé elédè yóò dẹ́dẹ́dẹ́ elédè tí fẹ́ wí yọ̀tọ̀ mi. Ṣé mọ̀ pé mi kọ́ Ọlọ́run ọba ni? Èmi nìkan kọ́ ni wọ́n mọ̀ ṣètò yìí lónìí. Ẹ ti ń wo aláwọ̀ funfun tí ń bẹ pẹ̀lú mi. Àwọn àlàyé ọ̀rọ̀ kan ń bọ̀ tẹ́ gbọ́ nípa àṣà Yorùbá náà ni o. Ni mo ṣe máa ń sọ pé àwa la lèdè, àwa la lọ̀rọ̀, àwa la làṣà. Bẹ́ẹ̀ ni, Yorùbá dùn àbí ò dùn. Ó ń dùn yògbàyògbà tómi alágbàmọ́nàka ìyàtọ̀ mẹrẹgẹdẹ nígbà gbogbo. Ìdí náà tó fi jẹ́ pé káàkiri àgbáyé ni wọ́n ń bá wa gbé. I would like to speak more of English at this junction so that she can understand me better. Mo nígbàgbọ́ pé ẹ̀yin gbọ́n tí mò ń sọ ó sì yé ẹ̀yin ní Yorùbá ṣùgbọ́n ó lè má yé òun. Ìdí nìyí tó fi jẹ́ pé a ó mọ̀ dà pọ̀ ni. I would like to code mix. Alright, you're welcome on our show. My name is Olakunle Fashugba. I will want you to say hi to my fans, but in Yoruba language. So Ekaro, Ekasan, Ekale. That's right. You tried. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. I give it to you. Thumb up. All right. We want to know your name. My people want to know your name. My name is Emi Koide, but I was given a Yoruba name, Ashake also. Ashake. Ashake ni orúkọ ìbílẹ̀ tilẹ̀ Yorùbá ti oúnjẹ. Ṣùgbọ́n orúkọ tó ń jẹ́ gangan ni Emi Koide. You will let my people know the meaning of Emi and Koide. And you will let us know your hometown, where you come from. Yes, so I am Brazilian, so I was born and raised in São Paulo, Brazil, but I currently live in Salvador, Bahia, between Salvador and Cachoeira. So I am professor of art history at Federal University of Recôncavo da Bahia, and my name is a Japanese name because we have a big Japanese Brazilian community in Brazil, and Emi means blessed fruit, and Koide means something that gets out small, little, something like that. Yes. All right. Last time I saw you, I saw your footage, I saw your picture. It was wow. She's so beautiful in our traditional, in our own attire. So then that's why I say, oh, I must have you on my show. I tried my best to get you, and I'm happy that you allowed that to happen. Thank you very much for the opportunity. Thank you very much for having me. Yes. All right, Emi Koide, how do you find it so attractive? Or let me put it this way. I'm sorry, I don't speak much of English. How much do you love our traditional, our African attire? I think it's very passionate thing about clothes, the importance of clothes in Africa, and especially here in Nigeria. I'm currently doing a research about Ajire, and Ajire connected to all the Yoruba culture and history, the importance of the textile, the meanings of the patterns, everything. I think it's very, very interesting, very rich, very complex. Yes. When I got here, I observed your fingers.
yeah, with ink or with arrow. We call it arrow. Yeah, it's not arrow. I'm very interested in arrow, but was synthetic dye. Yes. So which means you don't just wear these, you produce them, you do it yourself, right? Actually, I'm not. I don't consider myself a dyer. I am an art historian, as I told you. But I think it's important to understand better and to know how things are produced and made. So I have been experimenting with them. So I was. I'm very happy that I have been very well and warmly received by everybody here in Nigeria. So I thank you, my supervisor, Professor Pejula from Unilag. So I had the chance and opportunity to experiment some of the Ajure process with her and tie and dye at master art classes that she runs. After with Olatombosun Ayo, who received me here in Abeokuta, who has been really great, and I really have no words to express my gratitude to him, as he took me to see all the Ajure production here in Abeokuta, the importance of it, the different techniques, the different dyes, and also all the different process of producing this rich and complex and beautiful fabric. Yes. When you wear these, have you ever wear these out of Nigeria before, and or you show it to your friends out there, out of this country? And if you have done that, what's their reactions to your dress? Oh, actually, it's the first time that I'm wearing this Ajure. We don't have Ajure in Brazil, unfortunately, but I hope that we can have Ajure in Brazil. In Brazil, mainly when we think about African fabrics, what is coming to Brazil is like what is called African wax, which we know that is not really African wax. There are textiles that are connected to colonial history, to Dutch colonization in Indonesia, Java, then brought to Africa, and which is industrially printed, right? And now it's produced mainly in China or India, and they sell in the markets. And in Brazil, it mainly comes from Senegalese who are selling this kind of fabric, and that people consider as African fabric, but we know that it's not. It's a much more complex global history, like colonial and neo-colonial, if we can say that. So I'm really glad to have the opportunity to wear like real Ajure produced here in Nigeria. So I think it's interesting. And a friend of mine saw me wearing one of the clothes produced by Ayo, and then she asked for one also. So people are really like thinking that it's really beautiful, wonderful, and they want to wear it also. Yes. All right. I'm very happy that you love our fabrics, you love our attire, our dress in Yoruba land. Can you speak Yoruba language at all? Unfortunately not, just some words, yes. Okay. Have you been learning some words? Yes, just some greetings, like She Alafiani and She Dadani, and greetings, just things like that. Yeah. Okay. Will you like to learn more? Oh yes, absolutely. But I think it's a very difficult language because of the tone. So when you say Ogun, and it's different meanings, but I don't know, I think it's very difficult because I'm tone deaf, like I cannot perceive all this difference, but I think Yoruba language is actually very complex language, but very interesting. I'm willing to try to learn more, yes. I wish I can have time to teach you, because I am a language teacher. I'm a Yoruba language teacher. Yes, I'm a linguist. I studied Yoruba education in Obafemi Awolowo University, and at the same time I studied Yoruba English when I was in College of Education. So I can teach you very well, and you will understand easily. Yoruba language is not a difficult language at all. For me, it sounds very difficult. All right, can you teach me your language as well? Portuguese, I think so. Portuguese is considered a difficult language, but I think it's not so difficult as Yoruba. Not so difficult as Yoruba because it is your L1. Because it is your first language, that's why. yeah, maybe. Yes. So if I'm to say, I'll say,
It's difficult. Yoruba is not as difficult as Portuguese. That's what I would say too. All right, I'm glad to have you on my show. Inú mi dùn púpọ̀ láti ní Èmi Kòìdé lórí ètò yìí níkànnì Yoruba Gidi TV. Gbogbo ohun tá a ti ń ṣàlàyé látàárọ̀ ni pé Èmi Kòìdé tún wá sílẹ̀ yìí láti túbọ̀ wá kẹ́kọ̀ọ́ sí ni. Tó túmọ̀ sí pé ó wá kọ́ nípa ìtàn, ó sì tún mọ̀ sí nípa àṣà wa, nípa ìwọṣọ wa nílẹ̀ Yorùbá. Ó tẹnu mọ́ pé ó jẹ́ ní tó máa ń dùn mọ́ èèyàn gan ni. Ohun amóríwú kóríyá ló sì jẹ́ láti máa wo aṣọ wa, àwọn aṣọ àdìrẹ, àwọn aṣọ ìbílẹ̀ wa. Àdìrẹ yẹn gan lèyí tó fà á lọ́kàn mọ́ra jùlọ tó sì mú lọ́kùnkúndùn. Bẹ́ẹ̀ bá wọ ọwọ́ ẹ̀, ọwọ́ aró ni. Òun náà ń gbìyànjú ẹ̀ wò. Ayọ̀ Ọlátúbọ̀sún tí kọ́ láwọn nǹkan kan, fi àwọn nǹkan kan hàn. Ó mú káàkiri ìlú Abẹ́òkúta níbi tí wọ́n ti ń ṣe ìpèsè aṣọ àdìrẹ, níbi tí wọ́n ti ń pèsè ẹ̀ jáde. Orí ẹ̀ wú, inú ẹ̀ dùn wípé nítòótọ́ nílẹ̀ adúláwọ̀, nílẹ̀ Yorùbá, aláwọn nǹkan pàtàkì tó ń fani lọ́kàn mọ́ra, tó ń dùn rí dùn wò. Ó gbayì gbà láti jẹ́ ọmọ Yorùbá. Ó gbayì gbà láti jẹ́ ọmọ ìran káàárọ̀ oòjíire. Ó gbayì gbà láti gbọ́ èdè Yorùbá tó ń dùn yùngbàyùngbà tó mi alágbàmúnaka ìyàtọ̀ mẹ́rẹ̀gẹ̀dẹ̀ létí ní gbogbo ìgbà. Ẹ wá gbọ́ mi ẹ̀yin èèyàn wa. Gbágbágbá ni ẹ máa gbárùkù tì wá. Ṣe ni ẹ dúró tì wá gbágbágbá níkànnì Yoruba Gidi TV. Nítorí pé ìta gbangba làátà gbangba, tagbára sì làgbàrá, fagbára agbára rẹ̀ gbàtà lágbára. Ìta gbangba làábéwí ajílẹ̀ ti pé ló jẹ́ ń tètè múra gbàtàràgbà tí mo múra gbàtàràgbà tí mo mú gba ìgbà nínú igba igbá tí mi fún gba àgbàlagbà tí ń bẹ nídìí igi ìgbà kí gba àgbàlagbà ó lè máa mú gba ìgbà jẹnu gba igbá ní igba ìgbà níta gbangba toríta gbangba làátà gbangba. Tagbára sì làgbàrá fagbára agbára rẹ̀ gbàtà lágbára lọ. Ẹ dúró tì wá gbágbágbá bí ẹ ti ń ṣe ń tẹ subscribe sí ìkànnì Yoruba Gidi TV lórí YouTube. Tí ẹ ń tẹ notification bell, tí ẹ sì ń tẹ all, tí ẹ ń pín fídíò yìí kiri kó lè rìn jìnnà dáadáa níbi tá a ti ń gbé àṣà Yorùbá lárugẹ. Ìdí àbájọ ni pé èdè Yorùbá, àṣà Yorùbá, iṣẹ́ Yorùbá, ìwọṣọ Yorùbá, iṣẹ́ ìbílẹ̀ Yorùbá ó jẹ wá lógún láti máa gbé e lárugẹ lójoojúmọ́. Níbi àwa yìí, mo mọ̀ wípé ẹ ti láǹfààní àti rí oríṣiríṣi àwọn aṣọ ìbílẹ̀ kan rèé. Iṣẹ́ ń lọ lọ́wọ́ lórí ẹ̀. Ṣé rí ipò rẹwà? Ìmí ìtún rèé. Yàtọ̀ sí àdìrẹ, aṣọ òkè ni wọ́n fi gbé yìí. Wọ́n fi aṣọ aláràǹbarà kan náà síbí pẹ̀lú àwọ̀ oríṣiríṣi. Mo mọ̀ wípé bẹ́ẹ̀ ṣe ń wò ó ń ṣe yín bíi kẹ́ ẹ gbé sọ́rùn kẹ́ ẹ wọ̀ ọ́. Ó dùn ó dáa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá wọ̀ ọ́. Ṣẹ́ẹ̀rẹ́ mi náà báyìí. Ìbílẹ̀ ni mí. Ẹ̀yin náà wò ó, Èmi Kòìdé. Ṣẹ́ẹ̀rí ipò rẹwà dáadáa. Arẹwà obìnrin tó ṣe é rí. What I'm saying about you is you are so beautiful in àdìrẹ. And àdìrẹ is so fine on you. You like it also? Yes, absolutely. All right, let's take a walk around here to make sure you see all those things that you need to see in this shop. Yoruba Gidi TV. Ibi tí mo mú yín dé yìí, ibi tí wọ́n ti ń ṣe nǹkan àṣà ni. Tá bá ń sọ̀rọ̀ nípa aṣọ tá à ń wọ̀ sọ̀rọ̀. Yóò wù mí láti fi ẹni tó ní ibi yìí hàn yín, ọmọ Yorùbá tó ń ṣe aṣọ ìbílẹ̀. Àwọn aṣọ tó ń gbé àṣà wa ga. Lẹ́yìn ẹ̀rí pé bá wa ṣe wọlé làwọn kan ti ń kí wa ní mẹ́sàn-án mẹ́wàá wọ́n ń kí wa káàbọ̀.
Mr. Ayo. Àlàáfíà ni sà. Ẹ kú dédé àsìkò yìí. Yes sir. Èdè ń kọ́ àwọn ń kọ́. Àlàáfíà ni. Àṣàrà ni àjíǹdara yóò máa jẹ́ ẹ̀bùn iṣẹ́ àìsàn. Inú mi máa ń dùn sí gbogbo ìgbà Ìṣèwọ̀n dúpẹ́. nítorí pé ìlú lè jẹ́ fáwa Àdúpẹ́. pẹ̀lú àwọn aṣọ yìí. Àwọn míì tí wọ́n bá rí mi tí mo bá wọ àwọn aṣọ ìbílẹ̀ kò yé wọn ibi tí mo ti ń rí. Ṣùgbọ́n lónìí ó ti yé yín. Ibi tí mo ti ń rí àwọn aṣọ tí mò ń wọ̀ rèé. Ẹni pé irú àwọn eléyìí ni mo ti máa ń wọ̀ dáadáa tẹ́lẹ̀. Irú àwọn eléyìí. Irú àwọn eléyìí. Irú àwọn eléyìí. Èyí tí mo tún wọ̀ lónìí ó ṣàrà ọ̀tọ̀. Owó ẹ̀ ò dẹ̀ wọ́n o. Ṣùgbọ́n ohun tó dáa ni. Ẹ má tún wá gbà pé ọbẹ̀ tó dùn náà owó ló pa á. Àdúpẹ́ ẹ ṣeun. Àdúpẹ́ akínyìn gan ni pé ẹ̀ ń gbé àṣà àti ìṣe wa lárugẹ nípa èdè, nípa wíwọ̀, nípa oúnjẹ jíjẹ ní gbogbo ọ̀nà. Akínyìn gan ni agbára yín kò ní lulẹ̀ láṣẹ Ìdùmarè. Ẹ ṣé àdúpẹ́. Ilé ìtajà yín la wò wẹ́rẹ́ yìí. Kí lorúkọ tẹ̀ ń pè rí? Ibi yìí ni à ń pè ní Expressional Afro Designs tó wà ní Òkè Ìjòkó ní ìlú Abẹ́òkúta ní Aṣérò. Báwo lẹ ṣe bẹ̀rẹ̀? Kí ló ta yín lọ́kàn jí pé tẹ́ ẹ fẹ́ máa ṣe rìn? Mo bẹ̀rẹ̀ nígbà tí mo wà ní ilé ìwé. Nígbà tí mo wà ní ilé ìwé ilé ẹ̀kọ́ olùkọ́ eléyìí tí ẹ̀ ń pè ní NCE ní 2003 ní ìlú Abẹ́òkúta ń bí yìí. Ní àròwúrọ̀ ọjọ́ kan à ń lọ sí yàrá ìkàwé. Mo rí àwọn ẹlẹgbẹ́ mi níwájú mi tí gbogbo ọmọ èèyàn wọ aṣọ òyìnbó. Ẹni tó máa so okùn mọ́rùn níta pè ní táì. Ẹni tó máa wọ suit, ẹni tó máa wọ oríṣiríṣi. Mo wá jókòó mo rò ó. Mo ń wò wípé báwo ni gbogbo wa ṣe máa rí bákan náà. Eléyìí ló mú mi lọ sí yàrá ìrònú pé kí ni mo lè ṣe láti rí wípé ohun tó jẹ́ ìṣe àti àṣà wa pàápàá tó jẹ́ aṣọ wíwọ̀ wa, nítorí pé Yorùbá ó ní àṣà, Yorùbá ó lẹ́wà. Àwa ọ̀dọ́ ìwòyí a dẹ̀ ti sọ gbogbo nǹkan tó ń jẹ́ àlùmọ́ọ́nì àṣà wa ti sọnù. Gbogbo wa la fẹ́ múra bí Òyìnbó. Bẹ́ẹ̀ náà ni Òyìnbó fẹ́ múra bí àwa náà. Eléyìí ló mú mi wò wípé ok, kí ni àwọn nǹkan wo ni mo lè ṣe. Ibi tí a ti bẹ̀rẹ̀ nìyẹn ká tó tẹ̀síwájú lọ sí ilé ẹ̀kọ́ gíga ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Ilé Ifẹ̀, níbi tí a ti kó ẹ̀kọ́ sí nípa ohun tí a ń pè ní Fun and Applied Art tó jẹ mọ́ iṣẹ́ ọwọ́ lóríṣiríṣi. Àdẹ̀dúpẹ́ wípé Ọlọ́run gbà fún wa. Àdúpẹ́. Mo rí pé nígbà mo débi tè bó fẹ́ ń yẹ àwọn aṣọ yín wò lọ́lọ́pọ̀ ọ̀kan èdè nítorí pé èwo ló tún lè mú o, èwo lòun wá tó mú wọ̀ sọ́rùn o. Látìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀, àwọn nǹkan wo ló ń jẹ́ nǹkan tó ń gbé yín lọ́kàn sókè pé inú mi ń dùn lórí pé tí mo yàn láàyò ní iṣẹ́ yìí? Láàyè dé ìnàpẹ́nu, iṣẹ́ yìí ó jẹ́ iṣẹ́ tó ní àlùbáríkà púpọ̀. Nítorí wípé ó jẹ́ nǹkan tó máa ń mú inú mi dùn ní gbogbo ìgbà tí mo bá fẹ́ ṣiṣẹ́. Nítorí pé ohunkóhun tí ènìyàn bá ń ṣe tí inú ẹ̀ ò bá dùn sí kò lè rí èrè ńbẹ̀. Torí èrè gọbọi ló wà níbẹ̀. Alákọ̀ọ́kọ́ ayọ̀ látinú. You know, when you have joy from within, everything flows. Ayọ̀ wà látinú. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ó máa ń múni ronú, ó máa ń múni ṣe àwọn ohun mánigbàgbé, àwọn ohun ribiribi tí wàá fún wọ́n pé okay, jẹ́ kí n mú eléyìí, jẹ́ kí n wò ó. Wà á dẹ́rù pé bí àwọn ènìyàn ṣe ń rí àwọn èèyàn wọ́n nífẹ̀ẹ́ sí. Ìyẹn iṣẹ́ ọnà. Iṣẹ́ ọnà náà wọ́n nífẹ̀ẹ́ sí. Wọ́n ń béèrè káàkiri gbogbo àgbáyé pé a fẹ́ eléyìí, a fẹ́ eléyìí, a fẹ́ eléyìí. Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí ó ń jẹ́ kí inú mi máa dùn ní gbogbo ìgbà. Wípé mo yan iṣẹ́ yìí ní ààyò. Iṣẹ́ ọnà tẹ wá mú lọ́kùnkúndùn tẹ̀ ń ṣe yìí, wọ́n ń pè ní creative works. Yes. Àwọn iṣẹ́ ọnà ni. Ṣáwọn ìpèníjà ti ìdérí? Kò sóhun tó ń lọ sókè tí ò ní ìpèníjà. For a new level, there is a new level and there are limitations as well and limitation. However,
àwọn nǹkan tó ń jẹ́ ìpèníjà ó jẹ́ kò ń ṣe nǹkan tí ó ṣe púpọ̀ pàápàá àwọn ohun èlò tó wọ́n ó jẹ́ ìpèníjà àkọ́kọ́ bẹ́ẹ̀ náà ni iná tí a fi ń ṣe wọ́n nítorí pé tí ò bá sí iná iṣẹ́ ò lè lọ. Electricity is one of the very big problem. Bákan náà you know the workmanship torí àwọn ọ̀dọ́ ìsinyìí wọn ò fẹ́ kọ́ṣẹ́ wọn ò fẹ́ ṣiṣẹ́ ọmọ tí ò ti jáde secondary school fẹ́ máa gun Bentley wọn ò fẹ́ fi ọwọ́ wọn ṣiṣẹ́ wọn ò fẹ́ ṣe nǹkan kan ṣùgbọ́n wọ́n fẹ́ wọ́n fẹ́ ṣe nǹkan tó dáa kò sí nǹkan tó burú bẹ̀ ṣùgbọ́n this is one of the major problems that we are confronting and adúpẹ́ lọ́wọ́ Elédùà wípé Ọlọ́run bá wa yanjú ẹ̀ díẹ̀díẹ̀ adúpẹ́. Àkíyèsí lórí iṣẹ́ yìí nígbà tí ẹ ṣe ń ṣé ó fi hàn pé àwọn èèyàn ń fẹ́ràn ẹ̀ pàápàá àwọn tí wọn kì í tiẹ̀ ṣe adúláwọ̀ ọwọ́ wo ni wọ́n fi mọ̀ ìyàwó wọn kàn sí. Ìbéèrè lálẹ́ bèrè yìí ọ̀pọ̀lọpọ̀ pàápàá àwọn tí ò ń ṣe ilẹ̀ adúláwọ̀ gẹ́gẹ́ bí mo ti sọ ní ṣáájú wọ́n fẹ́ràn aṣọ wa wọ́n fẹ́ràn àṣà wa ju àwa fúnra wa lọ. Nítorí pé ní àwọn ìlú kan pàápàá tí ò ń ṣe ìlú Nàìjíríà yìí àwọn àsìkò kan wà tí a máa ń pè ní sọ́mà ẹ mọ̀ pé ìlú òtútù lọ́hùn ṣùgbọ́n àwọn àsìkò kan wà ní ọdún ní oṣù mẹ́ta ní oṣù mẹ́rin láàrin ọdún kan tí wọ́n máa ń ráyè láti wọ àwọn aṣọ yìí wọ́n dẹ̀ máa ń rà á lóríṣiríṣi lọ́pọ̀ yanturu for festival for program fún oríṣiríṣi ayẹyẹ ní àsìkò tí wọ́n lè wọ̀ wọ́n wọ̀ ṣùgbọ́n nígbà tó wá yá àwa náà wá wò pàápàá nílé iṣẹ́ wa ń bí wípé yálà òtútù wà àbí òtútù ò sí aṣọ tó jẹ́ aṣọ ilé wa ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí àwọn èèyàn máa wọ̀ all round kọ́ ní máa fi yípo eléyìí ló mú kí a ṣe àwọn designs míì tó jẹ́ pé yálà òtútù wà àbótútù ò sí ó máa ṣe é wọ̀ fún wọn a dẹ̀ rí wípé pẹ̀lú àtìlẹ́yìn Elédùmarè wọ́n ń rà lọ́pọ̀ yanturu bẹ́ẹ̀ ni wọ́n ń bèrè sí i káàkiri orílẹ̀-èdè àgbáyé. Bẹ́ẹ̀ ni. Ṣé lè sọ àwọn ìyàtọ̀ tó wà nínú àwọn aṣọ yìí ẹlòmíà rò pé kan náà ní gbogbo ẹ̀ àti eléyìí àti yẹn pé kan náà ní ewu làdúrẹ́. Ìyàtọ̀ wà lóríṣiríṣi eléyìí tí gẹ́gẹ́ bí ẹni tó bá fẹ́ ṣe bẹ̀ ni ó ní àwọn nǹkan tí a máa ń pò pọ̀ tí olóyìnbó ń pè ní ingredient or condiment báyìí náà ni ó ṣe wà láàrin àwọn aṣọ yìí pàápàá ní inú ìmọ̀ science of art eléyìí tí a ń pè ní ìmọ̀ sáyẹ́nsì tó ní ṣe pẹ̀lú iṣẹ́ ọnà ìmọ̀ ìjìnlẹ̀ nípa iṣẹ́ ọnà. There is something we call applique eléyìí tó túmọ̀ sí aṣọ lórí aṣọ aṣọ lórí aṣọ tá a bá wọ aṣọ pàápàá eléyìí tó wà níwájú mi yìí oríṣiríṣi aṣọ mẹ́ta ló wà níbẹ̀ bá a ti ní láì wọ àwọ̀ ṣùgbọ́n ọ̀nà tí à ń gbà ṣe wọ́n eléyìí tí à ń pè ní indigo eléyìí tó jẹ́ arólẹ̀ ni eléyìí nígbà tí eléyìí tó jẹ́ aró ìgbàlódé eléyìí tí à ń pè ní synthetic dye bẹ́ẹ̀ ni a ní aṣọ òkè or aṣọ òfì the correct pronunciation is aṣọ òfì la ní aṣọ òfì láti rí wípé ó máa mú kó rẹwà we are bringing 3 different things together to enhance the aesthetics láti rí wípé ó dojú ní gbèsè tó bá wà ní kọ́lọ̀ kan ẹnìkan kan máa wò pé ó ti sú mi kọ́lọ̀ kan ṣùgbọ́n àwọn eléyìí torí wípé àwọn aṣọ yìí kò kàn ṣe wípé a kàn ń wọ̀ ọ́ torí pé ó rẹwà rárá à ń wọ̀ ọ́ nítorí pé ó ní ìtumọ̀ ni torí pé ó ní nǹkan tó ń ṣe oníṣẹ́ tó ń jẹ́. Yes, African art and especially African fabrics is a medium of communication and expression. So it's different from I just wear something beautiful. No, it has to have meaning both in the conceptual analysis and in the construction, so that anybody wearing or wanting a piece of art will know and understand what they want to buy. They understand what they want to wear. So téèyàn bá mọ̀ tún mọ̀ nǹkan tó wọ̀ inú rẹ̀ máa dùn ó máa gbéra rẹ̀ pẹ̀lú iyì. And pride. Yeah, and dignity. When people understand what they are wearing, it goes beyond the financial application. But now, the value.
so ó jẹ́ kí nǹkan tó móríyá. Bákan náà a ní eléyìí tó jẹ́ pé oríṣiríṣi aṣọ òfì ló wá papọ̀ láti rí wípé ó rẹwà nítorí wípé iṣẹ́ yìí kò ń ṣe aṣọ lásán, is a work of art, iṣẹ́ ọnà ni. So nítorí ìdí èyí eléyìí ó ní àpò eléyìí tí a ń fi àǹkárá ṣe láti rí wípé tí láwọn eléyìí ẹnìkan lè ná ó dúdú ṣùgbọ́n eléyìí ó jẹ́ kó tayọ. You know, it creates a balance, it creates an ambience of, you know, aesthetics which is more functional. Kò kàn ṣe pé kéèyàn wọṣọ o fẹ́ tọ́jú owó, o fẹ́ tọ́jú fóònù ẹ, o fẹ́ tọ́jú nǹkan wàá fi síbì. Bákan náà ni a ní eléyìí tí olóyìnbó máa ń pè ní jákẹ́ẹ̀tì. Lẹ́yìn ìgbà tí èèyàn bá wọṣọ sínú ó máa gbé eléyìí lé, you know, eléyìí ó jẹ́ aṣọ òkè tó yanrantí. Eléyìí ni à ń pè ní jáwó. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé oríṣiríṣi aṣọ òkè ló wà, torí nǹkan tá à ń ṣe níbí kò ń ṣe àdìrẹ nìkan, àdìrẹ and other African fabrics. Eléyìí ó jẹ́ nǹkan tí aṣọ òfì rádà tó ní ìtumọ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló ní àpò tó jẹ́ àdìrẹ. Bákan náà ló ní àpò ẹ̀gbẹ́ eléyìí tó jẹ́ eléyìí tí à ń pè ní ìtàgbè, láti rí i dájú pé kò ń ṣe aṣọ lásán ni ènìyàn wọ̀. Tẹ́lẹ̀ ènìyàn lè wọ̀ lásán, bẹ́ẹ̀ ni ènìyàn lè wọ̀ lórí aṣọ. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí mo sọ. Mo fẹ́ wo àpò yẹn dáadáa ni o. Eléyìí ṣe wọ̀, bẹ́ẹ̀ ni àtọkùnrin àtọkùnrin. Bàbá wa ni ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká, tí ẹ bá wo ìmúra ẹ̀ dáadáa kò sí ohunkóhun tó bá wọ̀ ó máa gbé aṣọ òkèlè gẹ́gẹ́ bí jacket, and ìyẹn ó jẹ́ kí ibikíbi tó bá dé ó ti jẹ́ signature. People knows what he wear, whatever he will enter they know, even the dark. Once they see the style, they know, oh, this is Wole Soyinka. He has created a niche, you know, a niche for himself with an African fabric. So ilé ló jẹ́ àwọn ohun ìwúrí. Bákan náà la ní àwọn iṣẹ́ mìíràn tí a ń fi àwọn aṣọ tí a bá gé kù àti aṣọ míì ṣe lóríṣiríṣi. Eléyìí náà ó ní ìtumọ̀, a ó máa padà wá sórí rẹ̀ tó bá yá. Kò tiẹ̀ séèyàn tí ó wọ̀ bí ìwá tó bá ti bẹ̀rẹ̀ sí rí àwọn nǹkan wọ̀nyí, ìwúrí ni. Inú àti ọ̀kọ́dún ara àti bó bá ń bínú bọ̀ ọkàn ẹ̀ ọ̀kọ̀ọ̀kan balẹ̀ pé ibi tó ń dé yìí àlàáfíà ni. Àlàáfíà kì í ṣèdè Yorùbá o, ìtura ni. Ìtura ni Yorùbá ń pè. Ìtura ni. Ẹ ṣe gbọ́ ni. Àdúpẹ́ púpọ̀. A fẹ́ wo báwọn èèyàn wá ṣe ń rán àwọn aṣọ yìí, bí wọ́n ṣe ń gbẹ tó fi ń ṣe rí, tí Àṣàkẹ́ náà fi lè sọ pé aṣọ yìí wúwo òun. Bó tẹ̀lé pé Àṣàkẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ó sọ pé òun tó fẹ́ mọ púpọ̀ sí nípa Ifá. Ẹ̀yẹ́ ni. Tó túbọ̀ sí káwọn nǹkan tiwa tí yóò jà wá lójú yẹn. Ó jẹ́ nǹkan tó jẹ́ pàtàkì fún àwọn ọ̀pọ̀. Ẹ jẹ́ ká lè ṣe. Ẹ kú iṣẹ́ o. Nígbà tí aṣọ àdìrẹ bá di àdìrẹ tán, ó wá kù bí wọ́n ṣe rán sí ìwọ̀n kálukú. Wọ́n bá rán tán, àwọn kan ń lọ. Ẹ kú iṣẹ́ o. Láti kọ́ iṣẹ́ ìbáyìí
Ẹ gbọ́dọ̀ ka èèyàn kà tó wè mélòó. Àwẹ̀ ọ̀jọ̀gbọ́n pátápátá ẹ̀wọ̀n náà wọ́n pòfẹ́sọ̀ ń kà wọ́n ń kọ́. Bẹ́ẹ̀ ni ẹni ló ṣẹ̀ parí ilé ìwé mẹ́wàá náà lè kọ́. Kò ní í ṣe pẹ̀lú iye ọdún téèyàn fi kàwé. Ó kàn jẹ́ wípé iye ọdún téèyàn máa lò ló máa ṣe pàtàkì àti béèyàn bá ṣe ní èdè mọ nǹkan sí yóò ṣe máa tètè yé sí bẹ́ẹ̀ ni. Iṣẹ́ takuntakun lẹ ń ṣe o. Iṣẹ́ àdúgbò Orí ìwé gan-an ni. Kówó mi àdúrà yìí kọ́ ní nǹkan. ìṣe kọ́ náà. Ó wù mí o, ṣùgbọ́n àdúrà yìí kọ́ ní nǹkan. Torí mo bá kọ tán gan ṣé màá lè ráyè ṣe. Torí iṣẹ́ wa yìí náà gba àsìkò púpọ̀. Ayé kọ́. Àtúnṣe lọ sí gbogbo. Báwo lè ṣe sponsor báwo lè ṣe rìn. Ọlọ́run nìkan ló ń gbọ́ bùkátà wa. Ọlọ́run nìkan ló ń gbọ́ bùkátà wa o. Ìnáwó yẹn pọ̀. Lórí mọ́tò fúnra ẹ̀ lásán gan. Àwọn mọ́tò tí o tiẹ̀ lè yẹ kó ó break down yẹn nìkan náà. Gbogbo àwọn ọdún mọ́tò táyà ń pè. Báwo lè ṣe é? It's been God o. It's been God. Ìjọba ọ̀dọ̀ finance. Ìjọba wo? Ìjọba kẹ̀. Torí pààfẹ́ ń ṣe bí àwọn ọ̀rẹ́ wa míì ni. Ó rọrùn láti kàn máa jókòó máa sọ̀rọ̀ tàbí máa mú fídíò á dẹ̀ máa post ẹ̀ á dẹ̀ máa fi pawó. Ìwà àwọn òkúta bá ṣe lónìí á jẹ lójú alẹ́.
ọ̀rẹ́dẹ̀dẹ̀. ọ̀rẹ́dẹ̀dẹ̀. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹkùn ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ó ti dé láti abúlé Aládò ìlú Olórílé méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kí o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Host Control capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 08028121088. Masali kaoribaya kasaida ya gaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù. Ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kó jó dànù. Orúkọ mi ní Prophet Soloye Taiwo. Bàbá orí òkè àṣẹ àtagbára. Látorí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ̀ǹkú area. Olódó garage nílùú Ìbàdàn. Masadali kapa gbọ́ọ̀rọ̀ Olúwa ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóhùn ní jẹ́ kó rógòlù láyé irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kí ni t'Olúwa dẹ̀ fi rán mi sí ọ? Òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́ mo bẹ̀ ọ́, ó lè ti gbàdúrà lóòótọ́, ó lè ti gbààwẹ̀ lóòótọ́, ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́, ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó o ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú tó bá ṣeé ṣe. Oh my God, tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta, òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe, tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde, gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sádàlíkàbà Olúwa ló máa ṣe fún ọ. Gbọ́ mi sà, ṣé ìgbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni? Oh my God, ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí? Masadali kaparibaya kasaidaya. Ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ò tí ì rí? Kí ló ń tó o ti ń dààmú káàkiri? Ṣé ọmọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ? Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù. Wòmísà o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni. Òun ló fà á, ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó. Òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà. Ẹnìkan máa ṣàmì gbọ́ọ̀rọ̀ Olúwa gbogbo àjàgà ogun lórí ayé rẹ, gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù. Wòmísà bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ, bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́, bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀. Gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ. Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára. Mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n t'Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀, jẹ́ a jọ wá ojú Olúwa. Kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n ṣọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó wá ò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì. Wòmísà tó o bá pe wòlíì ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́ tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rèé. Wòmísà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n wọn náà lè gbìyànjú jájọ gbàdúrà má jẹ́ kó sú ọ
jẹ́ a jọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún wọn pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù, ogun ò ní borí ayé rẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n lè sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27. Lórúkọ Jésù, àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Yoruba Gidi TV. Yoruba Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín lóúnjẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yoruba Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yoruba Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yoruba Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo, nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí, tẹ subscribe sí. Yoruba Gidi